kí ni tẹ́ fi ṣe DP yìí Okay. pẹ̀lú Kaaba? Okay. Question tí mo kàn fẹ́ béèrè lọ́wọ́ Ọbáṣọlá ni pé ṣé kí ni òkúta tó wà ní àárín yìí ṣe is it true pé nǹkan tó gbé Kaaba lé lórí gangan nìyẹn? Ah. So ẹ̀yin náà kàn ń ṣe Islam ni kò ń ṣe pé bóyá kì í ṣe pé bóyá ẹ mọ̀ nípa àwọn nǹkan yìí. Ẹ dá ẹ all right. Nǹkan tí ibi tí ẹ ṣe rí one of the problem tí a ní kò dẹ́ ń ṣe ẹjọ́ wa o. Ṣe get kò ń ṣẹjọ́ wa. Àwọn àáfàá wa wọn ò bá wa sòótọ́ torí wípé ibẹ̀ ni wọ́n ti ń jẹ. Tí gbogbo wa ò bá jẹ́ gbìyànjú ká gbìyànjú pé òkè nǹkan tí mò ń ṣe ìgangan mo tiẹ̀ fẹ́ mọ̀. Ẹ má yẹ kí n tàn yín. Àwọn èèyàn wọ́n máa kàn máa ṣègbé sínú Islam ni. Kí Islam tó dé, ṣé ń gbọ́ mi mà? Ìmọ̀ ní network olówó Èkó. Kí Islam tó dé, àwọn èṣìgìdì, ère, òkúta òun ni wọ́n ń sìn nílùú Mẹ́kà. Òun làwọn Àràbù ń sìn. Ṣé ń gbọ́ mi? Bọ́n dẹ̀ ṣe ń worship àwọn òkúta yẹn, wọ́n máa gbókúta yẹn lẹ̀, wọ́n á máa tàwáàfù ẹ̀. Ikú mọ́ tàwáàfù ni pé ká máa ṣètùtù, ká máa yí nǹkan po. Wọ́n á máa tàwáàfù. Wọ́n wá máa sọ pé làbáìkà láhùmọ làbáìk làbáìkà láṣẹríkà làbáìk innal hamda wa ni'mata wal mulk láṣẹríkà lak. Mo máa gbé reference yẹn jáde fún yín but mo kàn fẹ́ kọ́kọ́ ṣàlàyé fún yín kó lè yé yín. Bí wọ́n ṣe ń ṣe sí òkúta yẹn nìyẹn ń gbà yẹn. Islam ò tí bẹ̀rẹ̀. Ṣé ń gbọ́? Wọ́n dẹ̀ máa ń ṣe hajj. Wọ́n máa ń ṣe hajj. Wọ́n máa ń sàfà àti mọ́rúwà. Wọ́n sọ̀kò àṣetánì. Ìgbà tí Islam bẹ̀rẹ̀, nǹkan tán wá ṣe ni pé wọ́n repackage ẹ̀. Kaaba ti wà kí Islam tó bẹ̀rẹ̀. Wọ́n gbé òkúta yẹn, wọ́n gbé sí Kaaba. Wọ́n gbé sí edge Kaaba yẹn. Mi mọ̀ bóyá ẹ ti fìgbà kan rí edge Kaaba yẹn. Ṣé bẹ́ẹ̀ ti lọ àjírí náà? Rárá o. Ẹ ò lọ rí, bọ̀ ṣe bẹ́ẹ̀ ti rí Kaaba rí? Bẹ́ẹ̀ ni mo ti rí. Ṣe bẹ́ẹ̀ rókúta dúdú tó wà ní Kaaba yẹn? Ajaratul Aswad. Ṣe bẹ́ẹ̀ ti rí rí? Òkúta yẹn, òkúta tó ń jọ́sìn fún kí Islam tó bẹ̀rẹ̀ ni, tó ń forí balẹ̀ fún, tó ń tàwáàfù ẹ̀. Òkúta yẹn ló gbé sí Kaaba ń sìn. Ṣé rí problem ta ẹni pé àwa fúnra wa ò kì í ka àwọn òwe yìí. Ẹ lọ ka àwọn òwe wọn fún ara yín. Ẹ má jẹ́ kí èèyàn kan sọ fún yín. Díẹ̀ wọ́n kàn parọ́ fún wa, wọ́n parọ́ fún wa, wọ́n kàn package irọ́ yẹn fún wa pé ká lè máa ṣe nǹkan tọ̀dọ̀ tí wọn. Irọ́ lásán ni. Òkúta yẹn lẹ̀ ń bá wọn sìn báyìí o. Òkúta yẹn wà ń Kaaba báyìí o. Bọ́n ṣe ń gbà yẹn náà lè tó sìn yìí o. Ń tà wà fún ẹ̀. Tẹ bá ti lọ sí hajj, ẹ máa pariwo lábáìkà láhùmọ, ẹ máa yí ipò. Ẹ máa kíìsì ẹ̀, ẹ máa forí balẹ̀ fún. Bọ́dẹ̀ ṣe ń gbà yẹn náà nìyẹn. Ẹ máa sàfà àti mọ́rúwà, ẹ ṣe ń sìn. Ẹ sọ̀kò àṣetánì, ẹ ṣe ń sìn. Ọjọ́ Friday tí ẹ máa ń lọ, tẹ máa sọ pé ẹ ń lọ kí Jumot. Araba Day ní kí Islam tó bẹ̀rẹ̀, òun náà ń pè. Everybody máa kó idols wọn jọ. Ẹni tó yẹ pé òkúta ní tọ̀dọ̀ tiẹ̀. A gbé òkúta tọ̀dọ̀ tiẹ̀ lẹ̀. Idols ṣìgìdì ìdílé oníkálukú wọn á gbé lẹ̀. Gbogbo wọn jọ máa wá parapọ̀. Wọ́n á jọ jọ́sìn fún àwọn ṣìgìdì yẹn. Òun ni Araba Day, ọjọ́ Jímọ̀ ló ń ṣe. Òun náà change di Jumat fún yín. So the same thing tí Islam tí wọ́n táwọn pagan ń ṣe, òun náà ni Muhammadu reintroduce sáwọn èèyàn ẹ̀. In fact, ó wà nínú Quran. Nígbà táwọn ará Mẹ́kà ní nǹkan tí Muhammadu mú wá kò yàtọ̀ sí nǹkan tá a ti ń ṣe. Pé ṣé ó ti sọ gbogbo àwọn ọlọ́run àwọn ṣó ti sọ di ẹyọ kan? Ní àwọn pé Muhammadu máa ń sọ fún yín pé ẹyọ kan lọ́lọ́run, ẹyọ kan lọ́lọ́run. Níbi yóò ti sọ gbogbo àwọn ọlọ́run àwọn ṣó ti sọ di ẹyọ kan ni. Níbi tó bá jẹ́ bẹ́ẹ̀, á jẹ́ pé nǹkan tó jọni lójú ni Muhammadu ṣe yìí o. The same thing lẹ́ ń ṣe o, kò yàtọ̀. Islam is pure paganism. There is nothing
good about Islam nǹkan tó ti ń ṣe náà lè ń ṣe kò yàtọ̀ but the problem is àwọn àáfàá tí ń jẹun wọ́n ti rí pé ọ̀nà àti jẹ ó ti wà nù kínní yìí wọ́n dẹ̀ ń ṣe kínní wọ́n dẹ̀ ń ráńkà àwọn èèyàn wa wọ́n ń kó wọn lẹ́rú fúnran Saudi wọ́n ń gbowó Saudi ń sanwó fún wọn torí pé àwọn yẹn fẹ́ wá gbalẹ̀ wa ni àwọn Fúlàní náà fẹ́ gbalẹ̀ wa ni náà ṣe ń spread ló ń spread but báyìí listen àsìkò tá a wà yìí àsìkò àti ṣí àwọn èèyàn lójú òun la wà báyìí ẹ̀yin náà wò náà ẹ sọ fún mi kí ló yàtọ̀ nù ẹni arákùnrin tí ó ń yí òkúta lásán po àti òkúta tá a gbé sí Káàbà tá a wá ń yí po kí ló yàtọ̀ ń bẹ̀. ṣé wọn àfa yẹn ṣé wọn ò mọ ni àbí àwọn náà kàn ń rò pé káwọn cover ẹ̀ up. àwọn àfáà mọ̀ they will never tell you pé wọ́n ti commercialize wọ́n ti ń jẹ oúnjẹ they will never tell you ìdí ìjẹ wọn ni they will rather deceive you wọ́n á ní Káàbà ilẹ̀ tó mọ́ ni ìkíní kan ẹ̀yin náà jẹ́ ká tiẹ̀ wò Ọlọ́run dá wa sílẹ̀ Yorùbá ṣé ilẹ̀ Yorùbá ò mọ́ ni Ọlọ́run ń ṣọba àkànà àwọn kò ń ṣàbòsí náà sẹ́yìn ò rí pé tẹ bá fẹ́ kírun ẹ gbọ́dọ̀ kọrí sókùtà yẹn ni that has been the practice ẹ gbọ́dọ̀ wọ́n wá sọ fún yín pé ẹ gbọ́dọ̀ kọrí sí kíbla ẹ gbọ́dọ̀ kọrí sí Káàbà nígbà yẹn náà dẹ̀ ní àwọn kí Islam tó bẹ̀rẹ̀ àwọn tó ń jọ́sìn fún oòrùn tó ń jọ́sìn fún òṣùpá ó wà nù wọn tó ń jọ́sìn fún ráwọ̀ ó wà nù wọn gbogbo wọn lọ́jọ́ ń ní nǹkan tó ń jọ́sìn fún tẹ́ ẹ bá fẹ́ kí àwọn ọ̀run tí ẹ máa ń kí oòrùn ló ń determine ẹ̀ náà tẹ́ ẹ bá fẹ́ máa wẹ̀ bóṣùpá ò bá yọ ẹ̀ lè máa wẹ̀ náà ẹ wo symbol Islam ìràwọ̀ àtòṣùpá ni náà ìràwọ̀ àtòṣùpá dẹ̀ ti jẹ́ symbol fún àwọn pagan yìí chief idol wọn nígbà yẹn kí Islam tó bẹ̀rẹ̀ ìràwọ̀ àtòṣùpá ni symbol ẹ̀ tẹ́rí pé kò yàtọ̀ you just need to ṣe rí nǹkan tá a bá sọ fún yín bí ẹ lè wò pé a parọ́ fún yín àwa ò kú gbowó lọ́wọ́ yín a dẹ̀ ní kẹ́ ẹ mówó wá bọ̀ àwa fẹ́ kàn kúrò ní oko ẹrú torí wípé ó léwu fún àwọn generation tó ń bọ̀ àwọn àáfàá wọ́n ń fi ọ̀run wọ́n fi ń gba ayé lọ́wọ́ àwọn èèyàn wọ́n ń sọ fún yín pé iná wà níbì kan iná kankan ò sí níbì kankan ọba aláàánú Ọlọ́run tó ṣẹ̀dá wa aláàánú ni kò dáná kankan síbì kankan tó fẹ́ fi sun wá irọ́ lásán ni ṣẹgẹt ṣùgbọ́n a ṣe ń ṣàlàyé gbogbo kíní yẹn fáwọn èèyàn ká lè kúrò lóko ẹrú ká lè live life be normal person ayé tá à ń gbé nílùú wa ayé ẹrú ni ayé ẹrú fi ẹrù sí wa láyà tẹ́ ẹ bá ń wo àwọn ìwà Allah ń ṣe Ọlọ́run náà àwọn àáfàá náà ló tú Allah sọ lọ́run fún wa láti deceive àwa èèyàn àwa Africans wọ́n deceive wa ni náà wọ́n manipulate gbogbo nísìnyí báyìí gbàtà kéré gbogbo àwọn nǹkan yìí láwa náà ṣe náà bọ̀ nígbà tá a dàgbà tá a gbé yẹ̀wò fún ara wa táwọn èèyàn tó bá bá yín sọ̀rọ̀ tẹ́yìn náà wò pé ẹ̀yin náà bira yín ṣé kìíní ìṣó normal ẹ̀yin náà wà lọ kà á báwo ni òjíṣẹ́ ẹ sọ pé Ọlọ́run kọ́ ló ránṣẹ́ náà báwo ló ṣe máa pààyàn báwo ló ṣe máa mọ ọmọ kékeré tó máa bá sùn ìgbà tẹ́mi kéré wọn ò sọ fún mi pé ọmọ ọdún 6 ló fẹ́ Aisha ó dẹ̀ bá sùn lọ́mọ ọdún 9 wọn mi ò gbọ́ ìgbà tí mo dàgbà lèmi náà ṣe ń kà mo ṣe ń rí pé kò possible náà kò bójú kò bọ́pọ̀ lọ́wọ́ mú náà kí bàbá àgbàlagbà bàbá 50 something years kó máa bọ́ ọmọ ọdún 9 sùn ẹ mọ bọ́ ọmọ ọdún 9 ṣe máa rí ni ẹ kàn imagine trauma àtọmọ yẹn máa go through then it's very clear pé kò ń ṣe ọmọ ọdún 9 ló ti ń fi ló bá sùn á ti kọ́kọ́ máa fi kinní yẹn bá á ti máa fi sí á ti máa dán wò díẹ̀díẹ̀ bóyá látọ̀ ọmọ ọdún 6 á ti máa dán wò díẹ̀díẹ̀ kó tó di pé ó wọlé ní ọmọ ọdún 9 jẹ́ ká gbé kinní sí làákàyè náà they get but àwọn àfáà ò lè ever sọ gbogbo kinní because they are only fooling us they are deceiving us wọ́n máa sọ pé kẹ́ máa gbàwẹ̀ àwẹ̀ wo lẹ̀ ń gbà ẹ kàn ń fìyà jẹra yín ni náà òyìnbó ò gbàwẹ̀ náà táwọn èèyàn bá gbàwẹ̀ nǹkan kan ò lè ṣe wọ́n náà gbogbo àwọn ní káwọn èèyàn máa borí òyìnbó ò borí wọ́n á ní tẹ́ ò bá borí tẹ́ màláíkà bá rí wọn máa ṣépè fún yín irọ́ ni náà tọ́lọ́run ò bá fẹ́ kéèyàn kan rí irun wa á ti mọ bó ṣe kò tiẹ̀ irun ò ní wù rárá tàbí ká má nórí Ọlọ́run ti dá wa pé ó perfect everything
gbogbo kìíní everything about Islam irọ́ ni. Ìjọ tí ẹ bá ti mọ òdodo, without lies Islam dies. Àwọn àfáà yẹn máa parọ́ fún yín. Kò sí miracle kan tí Muhammadu ṣe nígbà tó wà láyé. ṣé àwọn pípọ̀ yìí wá ń tàn wá ní àbọ̀ ń tanra wọn báyìí. Now ẹ máa gbọ́, kò sí miracle kankan tó ṣe nígbà ayé ẹ̀ o, kò sí ẹ tẹ́ ẹ máa gbọ́ àwọn àfáà kan lè ní nígbà ọjọ́ ogun kinní kan ojú èèyàn kan yọ ànábì dá padà. Irọ́ ni, ẹnì kan mẹ́rin wá. Irọ́ ni gbogbo kinní yẹn. Wọ́n ń lo gbogbo kinní yẹn láti fi lọ́ọ̀kì yín hàn fẹ́ kẹ́ kúrò ní Islam. Ẹ lọ wo Quran 80, afọ́jú lọ bá Muhammadu fajúro, ó kúrò níwájú ẹ̀ ni because kò lè ṣe anything. Èèyàn lásán bíi tiwa yín náà, ó wà nù Quran pé èèyàn lásán bíi tiyín náà ni Muhammadu o. Wọ́n wá sọ pé èèyàn sọ pé ó la òṣùpá sí méjì. Irọ́ ni, ṣe get, irọ́ ni. Àwọn òyìnbó create kìíní láti jẹ́ kí àwa aláwọ̀ dúdú ká má lè ronú. Ṣe get, ṣe rí kán bá múyàn téèyàn bá ń ṣe ẹrú ẹ̀sìn, ó le ju ẹrú kan fi ṣéènì síyàn lọ́rùn lọ because ẹ ò rí kíní ẹ wo bọ́yẹn ń sọ fún yín pé ẹ máa jìyà nù sáré, ìyà kan bẹ nù sáré tó bá ti kú, àfi tó bá ti kú. Irọ́ ni, tó bá ti kú wọn á filẹ̀ bù ẹ́ láṣìírí, ó ti lọ nìyẹn, ẹ̀mí ẹ ti lọ síbòmíì. Àtúnwá láyé ẹ̀san dáadáa ni o, aburú ni o, ayé náà ló máa ti kẹ́san ẹ̀ kó tó lọ. Tó bá jẹ́ wo atún ayé wa jẹ́, ó ṣùọ̀. Ẹ wo Muhammadu náà, ẹ wo gbogbo wà tó wù náà, ṣé bí gbogbo àwọn ọmọ ẹ̀ kú ń ṣojú ẹ̀ ni. Tó bá pé èèyàn Ọlọ́run ni tòótọ́, ṣáwọn ọmọ ẹ̀ máa kú ń ṣojú ẹ̀. Àmọ́ àwọn àáfàá máa ní wọ́n fi kíní yẹn dán wò ni. Àdánwò burúkú àwa ò ní rí, wọn ò fi dán wò. Èrè iṣẹ́ ọwọ́ ẹ̀ ló jẹ. Ó pààyàn gan. Nǹkan tẹ́mi ti àárùn ni ó ṣe wá ṣe pé àwọn obìnrin nìkan ló máa ń rí kó lẹ́rú, àwọn ọkùnrin òun sí nínú, àwọn ọkùnrin máa ń kú tiwọn ni. Ó ń bá àwọn obìnrin sùn ni náà. A máa ka àdìsí kan fún yín lénìí níbi tó ti lọ wọ́n ti lọ jalè, ìgbà tó ń jalè tán wọ́n kó àwọn èèyàn lẹ́rú, gbogbo àwọn obìnrin yẹn. Àwọn ọmọ lẹ́yìn Ànábì wá bi Muhammadu pé ojú ogun làwọn wà báyìí, àwọn ò sí nílé, ara àwọn dẹ̀ ti kún, kí ni káwọn ṣe? Muhammadu ní kán máa mú àwọn ẹrú yẹn kán máa bá wọn sùn. Wọ́n bá wọn sùn ní náà. Pẹ̀lú nǹkan tá à ń kà mọ́, pẹ̀lú bó ṣe ròyìn Ànábì pé ó ní agbára èèyàn 30, ohun tó yẹ ṣe promise àwọn mùsùlùmí 72 virgin. I am very sure pé tó bá wà láyé ńsìn, pẹ̀lú bó ṣe ròyìn, pẹ̀lú nǹkan tí mo wò yẹn, ó lè bá gbogbo Nàìjíríà sùn èèyàn kan.